gbogbo ọmọ tá a bá bí ní ọjọ́ Monday ìlọsíwájú ó máa ń fi bẹ́ẹ̀ nira fún un tó ń jẹ́ ọjọ́ ajé. Àwọn ọmọ tí a bá bí ní ọjọ́ yìí bẹ́ẹ̀ ni ní ìbẹ̀rẹ̀ ayé wọn ni mo sọ nípa rẹ̀, wọn yóò jẹ́ ọmọ onírẹ̀lẹ̀ àti onínúure tó bẹ̀ tí àwọn ènìyàn yóò sì máa rẹ́ wọn jẹ, ṣùgbọ́n ìgbẹ̀yìn ayé wọn yóò dára ju ìbẹ̀rẹ̀ lọ. Ẹ jẹ́ ká sọ nípa gbogbo ọmọ tá a bí ní ọjọ́ ìṣẹ́gun tí ń ṣe ọjọ́ Tuesday. Ọmọ tá a bá bí ní ọjọ́ yìí wọn yóò jẹ́ ọmọ líle àti ọmọ onínú fùfù. Bí ó bá jẹ́ ọkùnrin yóò máa fẹ́ ṣe ohun tí ó lòdì sí òfin tí kò bá rí èèyàn tí ó lè kápá rẹ̀. Nípa báyìí tí kò bá ṣọ́ra yóò máa dáwọ́lé ohun tí yóò máa fa àkóbá sínú ayé rẹ̀ tó sì lè yọrí sí ikú òjijì ní ìkẹyìn ọjọ́ ayé rẹ̀. Bẹ́ẹ̀ ni yóò máa fẹ́ràn obìnrin, bẹ́ẹ̀ ni máa fẹ́ràn obìnrin, àwọn obìnrin náà sì máa nífẹ̀ẹ́ wọn. Bẹ́ẹ̀ ni obìnrin yóò máa wá ìṣubú fún un, ṣùgbọ́n ìgbẹ̀yìn ayé wọn adùn ni bí wọ́n bá lè ṣe kíni, bí wọ́n bá lè mọ bí a ti ṣe kíni, bí a ti ṣẹ́gun obìnrin. Bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹta, gbogbo ọmọ tá a bí ní ọjọ́ Wednesday tí ń ṣe ọjọ́ rú, ọmọ tá a bá bí ní ọjọ́ yìí wọn yóò máa jẹ́ ọmọ tó ní ìmọ̀ tó sì ní ẹ̀kọ́ púpọ̀. Bí a bá fi rú ọmọ bẹ́ẹ̀ sí ilé ìwé yóò mọ̀ òwe púpọ̀. Ọmọ náà yóò jẹ́ olókìkí tí àwọn àgbàlagbà yóò sì máa tẹríba fún, tí àwọn àgbàlagbà yóò sì máa ṣe àpọ́nlé fún pẹ̀lú nítorí ìpàṣẹ làákàyè tí Ọlọ́run bá tó fún un. Bẹ́ẹ̀ ni ọ̀nà iṣẹ́ alákọ̀wé ló dára fún irú ọmọ tá a bá bí ní ọjọ́ yìí torí pé orí wọn máa ń pé gan lórí ìrìn àjò yẹn, ṣùgbọ́n wọ́n máa ń rí ẹ̀gbin nínú ìrìn àjò ayé wọn kí wọ́n má torí ẹ̀gbin, kí wọ́n má torí rẹ̀ mú ìfàsẹ́yìn wọn, nítorí pé ìgbẹ̀yìn ayé wọn àti àárín méjì ayé wọn adùn ni. Wọ́n lè rí àwọn ìdojúkọ kọ̀ọ̀kan ṣùgbọ́n kó tẹ̀síwájú wọn ó borí. Ẹ dá sọ nípa gbogbo ọmọ tá a bí ní ọjọ́bọ̀ tí ń ṣe ọjọ́ Thursday. Ọmọ tá a bá bí ní ọjọ́ yìí wọn yóò jẹ́ olórí ní ìgbésí ayé wọn. Olórí bó bá débi kan olórí ni wọ́n fi máa dán wọn. Wọ́n ó jẹ́ aláìsìkí ọmọ, bẹ́ẹ̀ ni aláìsìkí ọmọ ni bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n kí wọ́n tó débi ọ̀la àti ọ̀la wọn yóò pàdé oríṣiríṣi ìṣòro tó lè jẹ́ kẹ́lómi máa wò pé ṣé lóòótọ́ ṣé wọ́n á dá ọ̀la mọ́ mi àbí á dá ògo mọ́ mi. Tẹ̀síwájú nínú àdúrà ó sì súnmọ́ Ọlọ́run ó sì padà borí, torí wípé adùn nígbẹ̀yìn ewúro irú àwọn ọmọ tá a bá bí ní ọjọ́ yìí. Ẹ jẹ́ ká sọ nípa ọjọ́ Friday tí ṣe ọjọ́ Ẹtì. Ọmọ tá a bá bí ní ọjọ́ yìí wọ́n yóò jẹ́ ọlọ́kàn líle, bẹ́ẹ̀ ni ọmọ tó le ni wọ́n, ọlọ́kàn líle àtọ́níjọ̀gbọ̀n wọ́n máa ṣe oríire lọ́pọ̀lọpọ̀, bẹ́ẹ̀ ni wọ́n láǹfààní sórí rẹ̀ lọ́pọ̀lọpọ̀, bẹ́ẹ̀ ni wọ́n máa rí ọ̀pọ̀lọpọ̀ ìjìyà o, ṣùgbọ́n ní ìkẹyìn wọn yóò máa di ènìyàn Ọlọ́run olùfọkànsìn. Àwọn ẹgbẹ́ wọn yóò sì máa bu ọlá fún wọn, ìbùkún yóò sì gbẹ̀yìn ayé irú àwọn ọmọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká sọ nípa gbọmọ tá a bí ní ọjọ́ Saturday tí í ṣe ọjọ́ àbámẹ́ta. Ọmọ tá a bá bí ní ọjọ́ yìí, bẹ́ẹ̀ ni àwọn ọmọ tá a bí ní ọjọ́ yìí a máa pè wọ́n ní àwọn ọmọ pàtàkì torí pé ó máa ní àwọn kankan tó máa ṣẹlẹ̀ sí wọn pàtàkì. Lóòótọ́ wọn máa ń fèsì àwọn ìdojúkọ o, ìbẹ̀rẹ̀ ayé wọn máa ń fèsì ìdojúkọ, ṣùgbọ́n adùn ó máa ń gbẹ̀yìn ayé irú àwọn ọmọ tí a bí ní ọjọ́ báyìí. Wọ́n máa rí àwọn ìbànújẹ́ kan láwọn ìgbésí ayé wọn, wọ́n máa rí àwọn kankan tó máa pa wọ́n lẹ́kún, ṣùgbọ́n kó tẹ̀síwájú àwọn ni yóò borí ogun nítorí pé àkàndá Olódùmarè ni wọ́n. Ẹ jẹ́ ká sọ nípa ọmọ tá a bí ní ọjọ́ Sunday. Ọmọ tá a bá bí ní ọjọ́ yìí tí í ṣe ọjọ́ àìkú tí í ṣe Sunday, wọ́n jẹ́ ọmọ ní fàájì ènìyàn, bẹ́ẹ̀ ni wọ́n láìkí fàájì, bẹ́ẹ̀ ni wọ́n kì í tètè ní àkójọ wọn máa ń ṣe fàájì púpọ̀, wọn kì í tètè ní àkójọ. Àyàfi ẹni tí ó bá tètè múra sí ọ̀rọ̀ ayé rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, àwọn ló máa ń jẹ́ olókìkí àti ọlọ́lá ènìyàn nínú wọn. Wo bàbá bí ẹ lábẹ́ pín ìrìn àjò yìí mọ bí a ti ń kó owó jọ, bàbá sì ti ń kó jọ ẹ fi máa dé nǹkan mọ́lẹ̀, bẹ́ẹ̀ ni ẹ fi máa dé nǹkan mọ́lẹ̀. Ẹ má ṣàfẹ́ ayé púpọ̀ jù, ìbẹ̀rẹ̀ ayé yín àárín méjì àti ìgbẹ̀yìn ó kú fún ọ̀tá, ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti tẹ̀síwájú ẹ̀yin náà ní ẹ borí. Nọ́mbà tèmi kò yípo padà fún ìrànlọ́wọ́ àdúrà àbí fún onílò ká bẹ́ẹ̀ béèrè nípa ìrìn àjò ayé rẹ̀.